ìkọlùkọgba Wàsíù lórí àwọn obìnrin ti pọ̀ jù. Then kò lóòótọ́ pẹ̀lú àwọn tó bá ṣiṣẹ́, gbogbo àwọn tó ti kúrò lọ́dọ̀ inú wọn máa dùn ún sí i pé tó Ọlọ́run lè mú tó bá gbó kú tí ò rẹ́ lẹ́yà yìí kò ní dá kò tó dá bó ṣe rí plé níjọ́ sí. bẹ́ẹ̀ ni kò dá bó ṣe rí lẹ́yìn sí gbogbo àwọn fake ọba kan máa múra because kò sí mo tó máa wọ 2030. Wòlíì Tìbátọ̀ wọ́n sọ̀rọ̀ nípa àwọn nǹkan méjì tó ṣe pàtàkì nínú fọ́nrán yìí. Wọ́n dárúkọ Wàsíù Àyìndé nípa ọba Àwùjalẹ̀, wọ́n tún dárúkọ àwọn ọba ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọn kì í ṣe ojúlówó ọba tó jẹ́ Tinubu ló fi wọ́n síbẹ̀. Wọ́n ní gbogbo wọn ló sì máa ṣẹ̀sín tí wọ́n ní bá wọ 2030. Wọ́n ní ọmọ Wàsíù Àyìndé wọn ló sì máa wọ lọ ilé ẹjọ́ láìpẹ́ yìí. Ẹ̀yin tí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Wòlíì Tìbátọ̀ tí wọ́n sọ nínú fọ́nrán yìí. Ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi share, ẹ bo lógúnlógún, ẹ bo lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ìgbé fọ́nrán ìwọlé kájọ gbádùn ètò lórí ìkànnì náà ni ẹ má yí kúrò bẹ́ẹ̀. wọ́n táwọn èèyàn sọ ni pé wọ́n ní ìyà ló dé lórí dòwe o, wọ́n ní nǹkan tó fi lè mú gbogbo Ìjẹ̀bú àbí ọba Síkírù Akíntọ́lá tó gbéṣẹ̀ tó fi Wàsíù Àyìndé jẹ olórí ọlọ́mọ ọba princess. Ìyẹn ò ní í ṣe pẹ̀lú àpèrè ẹ̀dáwìn sọ̀tọ̀ ṣebí máa yẹn ló lọ monument bank bàbá yẹn ló fi dá lọ́lá ìlú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni òun rò pé ó máa jọba tibẹ̀ yẹn ni sọgbà náà dẹ̀ fún so bàbá wọn jọ lọ London wọn jọ ṣe gbogbo ẹni kò wá ní gbogbo wọn lọ rẹwẹ bákan ní gbogbo wọn. ní àti Adétọ̀nà. Yes, so automatically pé jẹ́ kí n tiẹ̀ fi kankan ta ẹ lọ́rẹ̀ ó dà kán pè mí ìsìnkú ní àfìgbàgbọ́ gba Bible of Ìjẹ̀bú-Land kò tó ẹ nídìí kan sọ gbogbo yẹn náà gbé Bíbélì dání of Ìjẹ̀bú-Land ó lè jẹ́ mi sọ̀rọ̀ pé oyè yẹn ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ then olórí amútọ̀ṣù dání of Ìkálẹ̀-Land so èso pé bí pé ó ní í ṣe pẹ̀lú tó wá wo oyè tó ń jẹ lóńdó wọ́n pẹ nìkan ológbò ṣẹrẹ so tábà ti yọ ológbò kúrò tábà ti yọ ṣẹrẹ kúrò ní ológbò gbogbo ẹ ti di nǹkan tó ń jí nǹkan lórí tébù náà so automatically gbogbo eléyìí tó ń sọ yẹn kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́badé mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà màmá tẹ́mi bá ti sọ̀rọ̀ kan kò ní ìdí ká tún máa ṣe wòlíì Nàìjíríà ìgbà míì tó bá bí ma lọ́lọ́run ti sọ ẹ̀mí mo ti gbélé ìjáde tẹ́lẹ̀ ẹ fi ilẹ̀ ẹ jẹ́ ká tún sọ nǹkan míì tí mo ṣẹ̀ tún rí so automatically ó ti tán bẹ́ẹ̀ yẹn náà kó tí mo tún fẹ́ ṣe èmi dẹ̀ sọ lọ́gàn pé ìbá fara balẹ̀ pé tán bá fẹ́ tán má ṣe tán wọ́n sì lè pè mí léré adẹ lọ́bẹ̀ alọ́ṣeré adẹ tó kọ adé orí ọ̀kìn bẹ́ẹ̀ adé náà lórí àwọn èèyàn náà ni so that is it ìkọlùkọgba Wàsíù lórí àwọn obìnrin ti pọ̀ jù then kò lóòótọ́ pẹ̀lú àwọn tó bá ṣiṣẹ́ gbogbo àwọn tó ti kúrò lọ́dọ̀ inú wọn máa dùn ún sí i pé tó Ọlọ́run lè mú tó bá gbó kú tí ò rẹ́ lẹ́yà yìí kò ní dá kò tó dá bó ṣe rí plé níjọ́ sí. bẹ́ẹ̀ ni kò dá bó ṣe rí lẹ́yìn sí gbogbo àwọn fake ọba kan máa múra because kò sí mo tó máa wọ 2030. àwọn fake ọba pátápátá láti kó lọ́wọ́ Ọ̀yọ́ lọ́wọ́ Ìbàdàn lọ́wọ́ Gandhi lọ́wọ́. ọjọ́ àdídé Kwara ti wá. ẹ sàbí Kwara yìí lóṣèlú náà ṣe pààyàn kọjá ní Kwara yìí lóṣèlú Ọlọ́run ìpakúpa náà fi Kwara pèsè ó sáà máa sunkún lórí bíbá ìpè ẹjọ́ ẹ fi wọ́n lẹ̀ téèyàn bá ní ìkà tó ń ṣe bíi ti àwọn Wàsíù nǹkan kan tó ò lè ṣe àbòsí ẹ̀ láyé ni òbò kò bóbìnrin sùn with pretext kò mọ̀ pé o máa dànù kò dẹ̀ máa dánù fún ìgbẹ̀yìn ayé àwọn bẹ́ẹ̀ yẹn ò kì í dá orí obìnrin ló ti kàbùtù kótókótókù yẹ kò bí iná kí n jẹ́ pé bóyá ìbálẹ̀ ìjọba náà tẹ́lẹ̀ kò sí ń ṣe it's not part of them ó dàbí ẹni tí ó fẹ́ léyìí ó dànù ó fẹ́ tọ̀mù ó dànù ṣòkòtò ó dànù ẹjọ́ òdodo dà nínú ìwà nìyẹn eléyìí tó ti máa ṣó dáhùn tó sì máa tún rí ń sìn lẹ́yìn eléyìí ó máa jìyà lọ́wọ́ àwọn ọmọ tó bí fún ara ẹ̀ wọ́n sì máa ṣe lọ́ṣẹ́ wọ́n sì máa gang up láti gbé dé court ó sì lọ court nílùú yìí lórí nǹkan tó jáde lábẹ́ ẹ̀ máa gbé lọ sí court ṣé gbogbo àwọn fake aláàfáà àwọn gbogbo tó ń bá káàkiri láti ilẹ̀ ní Kútọ́nù tìbítọ̀ ṣé bí ọba Ìbàdàn
kò sálàfà tí ò ní ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n tó máa yọ ní gómìnà wọn yọ náà àwọn ló mọ ọmọ ṣe débẹ̀ ṣé bá bàbá náà wọ́n ṣàlàyé wọn ní kòtò ọ̀run kòtò ayé wọn lájàlẹ̀ wọn ní tìbí náà nítọ̀hún ní wo táìmù ariwo yìí ń bọ̀ ẹ lọ wo ilé ẹ̀rù òbodò náà ẹ lọ wo ilé Ṣàgárí ẹ lọ wo ilé Abacha ẹ lọ wo ilé Camp David West there is a difference àwọn wọ̀nyí ti ṣèkà kọjá ibi tí kà wà òun believe pé òun is untouchable ó dàbí kí n máa bọ́n ṣe ń bá ẹ sọ̀rọ̀ yín sì kí n máa sọ pé èmi ló lórí wòlíì Nàìjíríà lẹ́kọ̀ọ́ wá gbé dọ̀tí kan tó ń tẹ̀ kẹ̀kẹ̀tẹ̀ kan kọ́ gbélé mi lórí ẹ ọba àwọn wòlíì ta ló jẹ ẹrú ẹ̀rí ńlẹ̀ wa dẹ́ta ni mo fẹ́ fi jọ nǹkan tó máa ń múyàn ní lárí nìyẹn tó bá ti lè audit ara ẹ who am I then where am I going who is my mate who is my colleague then what will remain if I should leave then what I'm doing will it be beneficial to all concerned that was when we were still a Rotarator and Rotarian then you sit down that is the reason why we gather virtually every Tuesday in Akoka to contribute some money for the less privileged ones. Drainage, school, exercise book, this and that. But come to your question, the man needs to even ask for forgiveness of sin. Ṣé pé ìbá débi tó dé yìí, ìbá ti kú dànù, plane ìbá ti fọ́ orí ẹ̀. Ara àwọn tó lọ sí Àbújá lọ bá Tinubu fún ní táìmù yẹn nìyẹn. Èpè bóyá ọmọ bá òun lo ìfẹ́ tó pa wọ́n gbà tí o gbogbo gọ́ọ̀mùnà gbogbo ọba ta ní àwọn Ọọ̀ni of Ifẹ̀ ọba Ìwó ọba Aláàfin tó jẹ Elégùṣì Onírù àwọn ọba Tinubu nìwọ̀n yẹn Tinubu ló fa àwọn wọ̀nyẹn jẹ so but kí tó bá gbọ́n ti dúró irú Aláàfin ó sì máa sálọ because kì í ṣòun ẹ kó wà lórí àpèrè. kì í ṣe olóyè kó ó mọ̀ pàápàá ṣe ló ń sá kiri ṣé bá mi fi hàn lọ́jọ́ tí mo rí wájú chọ́ọ̀chì bíi pé nǹkan tó yẹ kán fi bọ̀gún fún nígbà tó máa fi dúró lọ́bìnrin lọ́wọ́ ẹ̀ nígbà tó máa débẹ̀ ajá ti kú ó ní kán ṣe bẹ́ẹ̀ that's Aláàfin then ibi táwọn bàbá láì náà ibi tó máa ń jẹ tó máa ń wọ̀ tó máa jẹ pẹ̀kú tẹ́lẹ̀ wọ́n bẹ̀ because ẹ̀rù ń bà á gọ́ọ̀mùnà tó fi jẹ pàápàá ti dìde then gómìnà tó fi jẹ papọ̀ wọ́n ti ní àkàrà bíi méjì mẹ́ta pé kí tiẹ̀ bá láìpẹ́ bí tí mo ṣe sọ lọ́jọ́ pé o máa tẹ́ tí ó ṣe àbí ò ṣe ó ti ṣe because nǹkan ìtùfù ni wòlíì ló ń yọ ọba bí wòlíì ò bá ti yàn Ifá yàn Ifá ti ọ̀run tí ó bá àwọn áńgẹ́lì ṣiṣẹ́ ni wòlíì. Ifá tó bá ilé tó bá àwọn tó nílẹ̀ àwọn alálẹ̀ àwọn oníkíní náà ní Ifá yẹn Ifá ò dẹ̀ kí ń parọ́ bàbá wa dé òsíngbè kò tí ì sígbà tí Ifá dáyé gẹ́gẹ́dẹ̀ wo tó tán pa so disgrace tó rí kò tí ì rí kankan ìyẹn Wàsíù Àyìndé ó sì ń bọ̀ méjì wà wájú ẹ̀ gbàdá nìkan béèrè lọ́wọ́ mi 3 weeks ago mo ní wọ́n ti mọ̀ bá already pé is a physician ẹni tó mọ̀ nípa ara èèyàn ni bẹ̀rù ni mo rí ń bẹ̀ bọ̀ wọn ò forúkọ ẹ̀ tí ì hàn mí o but doctor kíní kọ́là doctor bí ní researcher ẹni tó ti káàkiri àgbáyé ni ẹni tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tó ti pè lọ́la ni so pé ká torí Friday 12 ìyẹn ìní bẹ́ẹ̀ ni orúkọ ajáde then ká dẹ̀ tó rí on the 20 tí máa ṣe bá dé ọkọ̀ àwọn Ìjẹ̀bú àti ṣe kéde àti Ìbàdàn. ọba ti dé. so bọ́lá ń ṣe sọ́nà ní gbogbo ẹ̀. ṣùgbọ́n bàbá nǹkan táwọn èèyàn sọ ni pé wọ́n ní ìyà ló dé lórí dòwe o wọ́n ní nǹkan tó fi lè mú gbogbo Ìjẹ̀bú àbí ọba Síkírù Akíntọ́lá tó gbéṣẹ̀ tó fi Wàsíù Àyìndé jẹ olórí ọlọ́mọ ọba princess. ìyẹn ò ní í ṣe pẹ̀lú àpèrè ẹ̀dáwìn sọ̀tọ̀ ṣebí máa yẹn ló lọ monument bank bàbá yẹn ló fi dá lọ́lá ìlú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni òun rò pé ó máa jọba tibẹ̀ yẹn ni sọgbà náà dẹ̀ fún
so bàbá wọn jọ lọ London, wọn jọ ṣe gbogbo ẹni kò wá ní gbogbo wọn lọ rẹ bákan bákan ní gbogbo wọn. Wùmí àti Adétọ̀nà. Yes, so automatically pé jẹ́ kí n tiẹ̀ fi kankan ta ẹ lọ́rẹ̀. Ó dà kán pè mí ìsìnkú ní àfìgbàgbọ́ gba Bible of Ìjẹ̀bú-Land. Kò tó ẹ nídìí kan sọ gbogbo yẹn náà gbé Bíbélì dání of Ìjẹ̀bú-Land ó lè jẹ́ mi. So ṣé o gbé gbogbo oyè yẹn ò sí bẹ̀ tẹ́lẹ̀. Then olórí Amútọ̀ṣù dání of Ìkálẹ̀-Land. So ṣé o gbé mi pé ó ní í ṣe pẹ̀lú túwáwo oyè tó ń jẹ lóńdó. Wọ́n pẹ nìkan ológbòṣẹ́rẹ́. So tá bá ti yọ ológbò kúrò, tá bá ti yọ ṣẹ́rẹ́ kúrò ní ológbò, gbogbo ẹ ti di nǹkan tó ń jí nǹkan lórí tébù náà. So automatically gbogbo eléyìí tó ń sọ yẹn kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́badé. Tó bá gbọ́ kú tí ò rẹ́ lẹ́yà yìí kò ní dá. Kò tó dá bó ṣe rí. Ìpínlẹ̀ níjọ́ sí. Bẹ́ẹ̀ ni kò dá bó ṣe rí léyìí sí. Gbogbo wọn tó mú lọ síbẹ̀ gbogbo ẹ̀ fake ni. Ìwọ́n ti sọ fún wọn. Àwọn tó sáìn ẹ̀ tó gbà wọ́n ti ṣe nǹkan wọn tó nà ó. Gbogbo àti wọ́n ti wà lápèrè. Wọ́n ti mú nǹkan wọn díẹ̀ tó ṣe wá bẹ̀rẹ̀ ní okùn 2 weeks ago. Wọ́n ní wọ́n ránṣẹ́ sí ọ̀dà ló ránṣẹ́ sí. Ṣùgbọ́n tó bá kó lè fi rọ́ọ̀lẹ̀ kó di òdodo mú. Èlé tó ti kùnú ayé ẹ̀ ìbáṣe wà òkè bọ̀ kò lè fi rọ́ọ̀lẹ̀. Sọ pé òṣèré ò ní bùyàn ìbò ọpẹ ló mọ̀. Orin tó ń kọ wọn ìgbà tí wọ́n bá dé látòkò tó bá dé látòkò kòkó tó dé látòkò rọ́bà ibi tó ti lọ kọ rọ́bà. Làwọn máa gbé lẹ́gbẹ̀ẹ́ lálẹ́ wọn máa fi mú ògùrọ̀. Ìgbà tí wọ́n ta ọ̀gẹ̀dẹ̀ ní èbúté ẹlẹ́fun. Ó jà ń bẹ̀ ni àwọn ló já ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n máa lùlù wọ́n máa fi ibẹ̀ náà ti bẹ̀ sí jáde díẹ̀ wọn náà di eléré. Gbogbo ẹrù tó ní ló fẹ́ tà ló fẹ́ ṣe tíbi ló fẹ́ ṣe tọ̀hún because they want to live large. Àwọn ọ̀dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan ayé is temporary. Everything is temporary. Wọ́n ti wọ́n Governor Ogun State, kudos to him, Dàpọ̀ Abíọ́dún, to stay clear. Kudos to Tinubu, who stay clear. Because gbogbo àwọn ọba àwọn aráàlú ẹ̀ tó lè gbá lójú sọ pé eré àkùkù everything wọ̀nyí àwọn people wọ̀nyí that you see what they are doing. So ikán òtúfò dá ẹ̀bùn mi tó dé sí. Eléyìí tó máa jẹ Ọlọ́run ajẹ́kẹ́mi ẹ̀gùn kò ní sí wàhálà. Ìjẹ̀bú kéré gbogbo nǹkan tó ń ṣe oyè ọba wọn tó ń fẹ́ jẹ àpọ́nrí àwọn fúnra wọn náà dẹ̀ ní kàgbákò wọn ní bàjẹ́ ojú wọn ò dẹ̀ ní ríbi láyé kan tó wá Ìjẹ̀bú ò ní bàjẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ gbogbo àwọn fake ọba kan máa múra because kò sí wọn tó máa wọ 2030. Àwọn fake ọba pátápátá láti kó lọ́wọ́ Ọ̀yọ́ lọ́wọ́ Ìbàdàn lọ́wọ́ Gandhi lọ́wọ́. Ọjọ́ àdídé Kwara ti wá. Ẹ sàbí Kwara yìí lóye bọ́ọ̀ náà ṣe pààyàn kọjá ní Kwara kí ló ṣe Ọlọ́run ìpakúpa náà fi Kwara kò ṣe kó sáà máa sunkún lórí bíbá ìpè ẹjọ́ ẹ fi wọ́n lẹ̀ tó ló fẹ́ sọ di caliphate but ilé ìtàwọn Amẹ́ríkà wà yìí àmàrà yẹ yíyẹ padà yóò bá ìdìbò láìpẹ́ láì jìnnà wọ́n máa pe mọ́ Yorùbá land ọ̀rọ̀ nǹkan tó yẹ ká ló fi mọ́ gbà Kwara máa padà sí kí Tinubu tó lọ Kwara máa kúrò lọ Fúlàní.